ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ fún abalẹ̀ fún adáadáa bí ó tó ń ṣòro ẹgbẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹwọ́ inú fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ tún pẹ́ẹ́pẹ́rẹ́ àṣírí tẹ bá ń gbọ́ àṣírí pẹ́ẹ́rẹ́ àwọn àṣírí àgbọ̀ọ́yanu òun lọ́tí inú fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ ẹwà àkọ́kọ́ fìdílé àbí kẹfìdílé nǹkan kẹ máa bá a ká lọ bá yín tú àwọn àṣírí kàkàkàkà yìí ẹ wò ó láì fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ ń kó. ẹ má bínú lára iṣẹ́ tẹ́ ẹ gbé fún wa náà ni ẹni yẹn kọ̀ ní direct call fóònù kejì ni mo dẹ̀ fi ń ṣe kínní ní fóònù yẹn ojú ẹ ti ṣe bákan ẹ má bínú. mo ní gbogbo àdúrà ire tí mo ṣe fún yín ló máa mọ yín gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ràn ọmọ Adéyẹmọ àtàwọn tó kórìíra ẹ̀ ìkànnì wọn tẹ̀ ti jáde ó fẹ́ràn èpè gan oníbẹ̀wúrẹ́ bá fojú bẹ́yìn wẹ̀yìn á fẹ́ pèpè lépè ìyẹn ni wípé èpè tó ń gan ṣe fún ara ẹ̀ ó ń padà bọ̀ lórí ẹ̀ mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó fún yín ní hypertension gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó kó ìpòrúurú ọkàn bá yín Sunday Adéníyì Adéyẹmọ popularly lo Sunday Ìgbòho Ọjà májàsọ́lá lálàáfíà ló wà o ṣe é gbọ́ mi màmá kan tẹ̀ ni wọ́n pè wọ́n pọ́n ní kìíní kan ni wọ́n sọ bẹ́ẹ̀ nígbà tó wà ń Kútọ́nù ń jọ yẹn lọ́hùn-ún wọ́n ní wọ́n ti kú wọ́n ní ìfún ẹ̀bọ́ wọ́n kó fún síta àwọn kan ní ó fi ikú ya pipe wire wọ́n àṣẹ ń sọ fún ọmọ Adéyẹmọ lénìí àlàáfíà ni ọmọ Adéyẹmọ wà ní Ìgbòho yín wà nǹkan kan ò ṣe Ìgbòho ohun tẹ́ ẹ dẹ̀ rí nígbà tán lọ sí Ọ̀yọ́ park èmi rò pé bọ́dà mi Mr Wisdom ti sọ̀rọ̀ nípa ẹ̀ ó ti yànnà náà torí ó wà ń bẹ̀ bó tẹ̀ jẹ́ wípé àwọn ọlọ̀tẹ̀ sọ wípé Mr Wisdom náà gùdù nínú irọ́ ìlara ni ìlara ẹ̀yin Sunday Igboho fẹ́ tẹ́rí gbogbo àwọn tó kù bá ẹ mọ̀ pé kì í ṣe Sunday Igboho nìkan ló wà ń bẹ̀ ẹ rí àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ ẹ rí àwọn sójà tó wà ń bẹ̀ so àlàáfíà ní Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Ọjà àlàáfíà ló wà ẹ fọkàn yín balẹ̀ àdúrà yín ń gbà lórí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Ọjà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀yin àáfàá tẹ́ ẹ ń jókòó lórí awọ tẹ́ ẹ mọ̀ ọ̀nà òtítọ́ tẹ́ ẹ mọ̀ pé ntí ọmọ Adéyẹmọ gbé dání ntí ó ṣe ìran Yorùbá lóore ni mo ní àdúrà yín ń gbà lórí ẹ̀ ẹ̀yin bàbá wa oníṣẹ́ ìbáyé náà àdúrà yín ń gbà lórí ẹ̀ ẹ̀yin bàbá wa wòlíì tẹ́ jẹ́ tòótọ́ gidi bí ẹ ti wí Ọlọ́run ọba mi ń fún ó ń fi sínú àṣẹ àlàáfíà ní ọmọ Adéyẹmọ wà o ṣe gbọ́ mi ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó dà yín ní ọkàn rú ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni ó pò ìkọ̀ ìbànújẹ́ fún yín wọ́n ti mọ̀ pé ó ti bọ́ lọ́wọ́ wọn Yorùbá wípé abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ wọn ó dètè tí ẹ gbọ́ mi àlàáfíà lọmọ yín wà àlàáfíà lólólùfẹ́ yín wà ní Sunday ọmọ Adéníyì Adéyẹmọ Ìgbòho Ọjà àwáwí ni gbogbo eléyìí tán sọ yẹ fọkàn yín balẹ̀ ṣe gbọ́ mi ojú ogun la wà ojú ogun la wà tẹ́nìyàn bá wà lọ sójú ogun ó lè farapa kó ti ṣẹ́gun ni ṣé ń gbọ́ mi ènìyàn lè lọ sójú ogun kó farapa kọ́lọ́n dẹ̀ kápá àwọn tó lọ bá so gbogbo ilé ìtàn sọ síta tí àwọn èèyàn yìí ìyá mi tẹ́ ń pè ìyá kan ní ẹjọ́ látàná mi ò rórun ìjẹta mi ò rórun sùn nígbà tí mo ti rí news yẹ irọ́ ló wà ń díẹ̀ you are welcome brother mi ò rórun sùn màmá mi ẹ lọ sùn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ẹ̀yin bàbá mi ẹ lọ sùn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ aláṣepé lolódùmarè aláṣeyọrí ní Ọlọ́run àlàáfíà lọmọ yín wà ní Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Ọjà wà ṣe gbọ́ mi sà ṣe gbọ́ mi mà àlàáfíà ẹ má jẹ́ kẹ́nikẹ́ni wọ́n ti rí pé ó ti tán fún wọn ó ti bọ́ ìṣẹ̀dálẹ̀ Yorùbá ti padà lẹ́yìn wọn tẹ́ bá rí wọn tẹ́ bá ń sọ̀rọ̀ lórí social media náà with frustration ni ṣe gbọ́ mi mo sọ wípé àwọn orí kan wà tẹ́nìyàn yìí ta kò bẹ́ẹ̀ ìṣẹ̀dá bẹ́ẹ̀ lọ́lọ́run ọba mi dá Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Ọjà
bí wọ́n ṣe ń sọ lọ́lọ́run ọba mi ń tú àṣírí wọn ṣé ń gbọ́ bàbá kan ṣe ìbá mi sọ̀rọ̀ ní sí ní Karamu Àkókó ó ní kò jìnnà sí Arígídí pé ẹni tá à ń wí gan wọn bí dáa kó wọ ìlú ẹ̀ kó sùn mọ́jú ṣùgbọ́n Sunday Igboho lu ọjọ́ 5 ní Ìgbòho ṣe gbọ́ mi aláfíà lọmọ yín wà o ẹ fọkàn balẹ̀ nǹkan kan ò ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá nǹkan kan ò ṣe nǹkan kan ò dẹ̀ ní ṣe torí Sunday Igboho lẹni tí inú Ọlọ́run ń dùn sí lọ́wọ́lọ́wọ́ tí ó ti máa dùn sí àmín ẹran ti báyọ̀ wà lẹ́yìn ìjọ àná Sunday Igboho lẹni tọ́lọ́run ọba mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì tún máa gbà fún lọ torí òun ò pera ẹ̀ ní nǹkan Sunday Igboho ò ríra ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan a ní Ọlọ́run tó ní ẹ̀mí mi kò ríra ẹ̀ gẹ́gẹ́ bí pé mo ti tó tán òun ò wẹ̀wù ìgbéraga bíi tara bíbà yìí ọlọ́mọogun 5 million empty barrel mo ní tẹ́ bá rí wọn tá máa ń sọ̀rọ̀ náà ẹ rí wípé with frustration náà fi ń sọ̀rọ̀ ìyẹn ni pé ọ̀rọ̀ wọn dàbí àgékù ejò tí ń ṣòro bí agbọ́n gbogbo bí tẹ́sà pamọ́ sí lọ́lọ́run ọba mi ti fẹ́ atẹ́gùn sí tí àṣírí wọn ti tú ṣe ń gbádùn mi ẹ fọkàn balẹ̀ àlàáfíà lọ́mọ Adéyẹmọ wà ẹ fọkàn balẹ̀ bí wọ́n bá sọ fún yẹn ọmọ ogun 50,000 tán ní kókó lẹ̀ wọ́n fẹ́ fi kó òṣèlú ni ó fẹ́ fi gbowó òṣèlú ni ń di ìwà táwọn wù nígbà yé Jonathan náà rò pé ọmọ Adéyẹmọ máa wù ṣe mọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò tán náà ń gbà wọ́n fi gbowó ni wọ́n fi OPC gbowó náà fi lọ tímọ̀ pẹ̀lú Jonathan tí Jonathan fi lọ bá wọn bàbá tó ti lọ bá ọba Adéyẹmí Aláàfin. ẹ má bínú ìwà táwọn ń wù náà rò pé ọmọ Adéyẹmọ ń wù ṣe mọ̀ pé báwọn ṣe kó tira wọn jọ nígbà yẹn lọ́ọ̀ nìyẹn OPC ni wá alọ́mọ ogun káàkiri ilẹ̀ Yorùbá náà fi lọ gbé Jonathan mọ́ra tó fi gba 6 billion àti empowerment lóríṣiríṣi. Inú ìyà làwọn wọnú OPC but inú owó ọrọ̀ ní Sunday Igboho wọnú Yorùbá Nation owó ara ẹ̀ ló dẹ̀ ń ná so whatever tẹ́ bá ń gbọ́ lọ́dọ̀ wọn ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó fún yín ní ìròyìn ìbànújẹ́ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé wọ́n ti sick ló ọ́fṣìẹ̀ rèé wọ́n ní àrùn ọpọlọ ńbẹ̀ wọ́n ní àrùn ọpọlọ la fi ń sọ ẹ̀bẹ̀ tá à ń bẹ̀ ni pé ẹ̀yin tẹ́ ẹ bá ní oògùn wèrè ńlé ẹ tètè kẹ́ máa bá wa fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan bí wèrè ara wọn lè sàn kán tó yan dìgbòlugi náà fi ń kárí rumors èèyàn náà ló lọ yẹ ìyá kan ó ní wọ́n ní ó lọ pé ọwọ́ kan táwọn Fúlàní mú báyìí ló balẹ̀ gbogbo agbára tó lòun ní irọ́ ló wà ń díẹ̀ lẹ́yìn ìgbà tọ́mọ Adéyẹmọ ń lọ sí Old Ọ̀yọ́ Park lẹ́rìí tóun tún lọ ọmọ Adéyẹmọ tún lọ ṣe ó tún lọ ṣe live ó tún lọ dábìrà ní Màsọ̀ Yìbó àbẹ́ ẹ̀ rárá tọ́mọ Adéyẹmọ dá ní Màsọ̀ Yìbó ni ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni ó tàn yín jẹ àlàáfíà lọ́mọ Adéyẹmọ wà àlàáfíà ni ó dẹ̀ máa wà nǹkan kan ò ní í ṣe torí ó ti rọ̀ mọ́ agbára Olódùmarè ó wá rọ̀ mẹ́yìn gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá lọ́kùnrin lóbìnrin ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò ní jẹ́ kí nǹkan kan ń ṣe ọmọ Adéyẹmọ ṣẹ́gbọ́n wọn ara wọn ni ìyá wà olórin kan ló kọrin yẹn lẹ́kìtì ṣífẹ́ Elémùrè Ògúnyẹmí ó ní ara wọn ni ìyá wà ara wọn ni ìyá wà o ara wọn lòṣì wà ara wọn àwọn tó ń tutù kútu ara wọn ni ìyá wà ara wọn àwọn ọmọ ogun 5 million ara wọn ni ìyá wà o ara wọn èyí tó ń sọ̀rọ̀ yẹn tẹ́ bá rí ẹ rí pé tẹ́ bá ní owó lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi fún ẹ rí pé ó ti wà nù problem ara wọn ni ìyá wà
ọmọ Adéyẹmọ ò rí títí wọn rò. Ẹ mọ̀ pé wọ́n ti sick bẹ́ẹ̀, ẹni tẹ́ ń lé tí ò rí ti yín rò ẹ̀dẹ̀ ń lé ẹ̀dẹ̀ bá, ẹni tẹ́ ń bá àjẹ́ tọ́lọ́run ọba mi tú ṣe. So ẹ̀yin abiyamọ, ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tí ẹ ti ń pè bàbá Èkìtì ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ sí Sunday Igboho. bọ́dà mi kan ti ẹ̀ pè màá dárúkọ òun torí ìjọ tó rí Sunday Igboho ebi ń pábọ̀ ni o, orí Sunday Igboho lẹ̀ ló ń ti yó. Ambassador níran òní, he called me yesterday. òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́ yẹ pé bàbá Èkìtì ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ sí Igboho, kí ló ṣẹlẹ̀ sí Igboho. Mi ò lè sùn, mo ní ẹ lọ sùn, kò sí ní tó ṣẹlẹ̀ sí Igboho. Àlàáfíà ní Sunday ọmọ Adéyẹmọ Igboho wà. Iṣẹ́ tọ́lọ́run ọba mi gbélé lọ́wọ́, àṣeyọrí ló máa ṣe lágbára Olódùmarè. Ojú òde ní tì torí ojú kì í ti náà lẹ́, ọ̀tá ìlójú máa tì, ọ̀tá ìlú kò ní ṣubú ara, kò ní ṣubú ẹ̀mí. Gbogbo ẹni bá ń bínú sí ló máa ṣubú ara, ló máa ṣubú ẹ̀mí. Ṣé gbọ́ mi? Inú Ọlọ́run máa ń dùn sí irú ẹni tó bá ní pé òun dìde láti gba ìran òun kúrò nínú ìgbèkùn ni. Gẹ́gẹ́ bí Olódùmarè ṣe kọ́ nínú Bíbélì pé ó pe David lẹ́ni bí ọkàn mi, because David stand up for his own people. So ẹ̀yin ìyá mi, ẹ̀yin abiyamọ, ẹ fọkàn balẹ̀, lálàáfíà lọmọ yín wà, nǹkan kan ò ṣe é. Àdúrà tẹ́ ń gbà náà ni kẹ́ máa gbà lọ. N lè fún yín lófo. Gbogbo eléyìí tẹ́ ń gbọ́ tán sọ níta yẹ, ara ló ń ta wọ́n, ìlara ní. Tẹ́ bá jẹ́ ẹni tó ní ìmọ̀ ìjìnlẹ̀ bá ṣe ń wò yàn, ẹ mọ̀ pé wọ́n ti sick látòrí ọ̀gá wọn désàlẹ̀, wọ́n ti sick. Wọ́n ní àwọn tí ń wá approval more than 6 or 7 years wọ́n fún wọn. Sunday Igboho náà wá fún lẹ́ni tó wá fẹ́ tẹ gbogbo ẹgbẹ́ tó kù mọ́lẹ̀, ẹ gbọ́. Wọ́n mọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà ń bẹ lẹ́yìn Sunday Igboho, àwọn ọ̀tá ń bẹ lẹ́yìn ẹ̀, àwọn fìjìláńtẹ́ ń bẹ lẹ́yìn ẹ̀, OPC New Era, OPC Reform, OPC bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn ó ń bẹ ń bẹ. Àkókò tá a wà yìí, ẹlẹ́dàá bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn ló ń fìyà jẹ wọ́n. Ẹlẹ́dàá bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn ló dìde ló wá ń gbẹ̀san lára wọn. Ẹlẹ́dàá bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn ló dìde tó wá ń ṣíṣọ́, òun tó bò mọ́lẹ̀ tó wá ń ṣe pé olórí burúkú lọmọ yìí o. A pè kó wá jẹun ló dẹ̀ gbà kí kó tó bá tẹ̀jẹ̀ pé ó mú wa lọ́wọ́ dání ni, ó lé wa kó dídí oúnjẹ ó ní. Ọmọ tẹ̀ ń wé ọ̀tá yín ni o. Mo ń sọ dáadáa, mo ní tí ìpìlẹ̀ṣẹ̀ OPC ò bá bàjẹ́, ṣé ẹ rò pé irú condition tá a wà yìí a máa wà ń bẹ̀? Ẹgbẹ́ tó ti dálẹ̀ more than 33 years ago, kó jẹ́ pé lójoojúmọ́ ló ń gbèrú sí. So ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó fi propaganda ká fi fún yín ní ẹ̀jẹ̀ ríru. Ẹ̀yin ìyá mi, ẹ sùn, ẹ falala, ẹ sùn pẹ̀lú ìfọkànbalẹ̀. Àlàáfíà lọmọ yín Sunday Adéyẹmọ Adéníyì Májàsọ́lá Kàkàkí Olódùmarè Irúnmọlẹ̀ òòṣà. Orúkọ pọ̀, oyè pọ̀, aníyè káyé, àlàáfíà ló wà. Àwọn ọ̀tá ìlú wà nínú ìpòrúurú ọkàn o. Tẹ́ bá wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹ rí i pé Gani ti rù. Mo ti sọ pé ọ̀rọ̀ Sunday Igboho ló máa pa wọ́n. Ọdẹ tó ń ṣọ́ Olódùmarè ni. Ìran Yorùbá wí pé lórí ẹ̀gùn ló máa kú sí. Ọ̀rọ̀ wọn ti di asákòkó, pẹ̀lú kòkó ẹ̀ ló máa gbẹ. Tẹ́ ń gbọ́ mi, ìyá mi, yes. Ọ̀rọ̀ wọn ti di asákòkó, pẹ̀lú kòkó ẹ̀ ló máa gbẹ. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn ti wá di ara òrókùn, ara òró ẹdìyẹ. Adìyẹ ti bà lókùn wọn, ara òwárokùn, ara òwárò ẹdìyẹ wọn mọ́. Ẹ mọ̀ tó fún wọn ní fọ́rífọ́rí. Òun náà ni ìrù ẹkùn. Igi tọ́lọ́run ọba mi dẹ̀ gbé ní tí ò sẹ́nikẹ́ni tó lè fàtú. Ìlú tọ́lọ́run ọba mi tẹ̀dó ní tí ò sẹ́nikẹ́ni tó lè tú. Ohun tó fún wọn ní fọ́rífọ́rí nìyẹn. Ohun tó ń ba ayé wọn jẹ́, tó gboru lọ́wọ́ wọn, tó sọ àlàáfíà wọn di fíafíà nìyẹn.
Ìgbòho dẹ̀ rí títí wọ́n rò. Ìgbòho ń tẹ̀síwájú, ìlú ẹkùn tẹ̀síwájú. Ìtẹ̀síwájú lọ̀pá ìṣẹ́gun. Ìtẹ̀síwájú lọ̀pá ìṣẹ́gun. Tó ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ fọkàn balẹ̀. Kò sí ní tó ṣe ọmọ yín. Sunday Igboho dẹ̀ wà pẹ̀lú yín. Ṣé ẹ mọ̀ pé mo ti máa ń sọ tipẹ́ pé ní súrà ọmọ tí mò ń wò yìí, ìyẹn Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá, súrà ọmọ tí mò ń wò yìí, Igboho will never betray the Yorubas. Ẹni tèmi àti ẹjọ́ sọ̀rọ̀ ní bàbá, gbogbo mọ́tò táwa ń wò tí àwọn kíkọ́ lọ́n tẹ ìyọ̀ǹda ẹyọkan fún mi tó ní ó ní pàkárà ní adélé ayé abá àáfilẹ̀ lọ ní ó ní bàbá wa Abíọ́lá gbà tó máa kú gbogbo tó ní ìlú náà sí mọ́ wọn sì kankan mọ́ náà bó ní bílíọ̀nù lákàtì tó bá tiẹ̀ mi bá ti lọ ó lọ náà nìyẹn ṣùgbọ́n orúkọ tá a bá fi ń lẹ̀ náà ni ọmọ wà náà máa pè náà máa sọ pé lágbájá gbà tó wá tó lálẹ́ ayé kọjá ó ṣe nǹkan báyìí orúkọ ò parẹ́ ní tèmi wá nù. That make me believe that this man will never betray the Yoruba race. Kọ́ tí mo pè lẹ́ẹ̀kan tó gbèmí lẹ́ẹ̀kan tó wọlé. Ọba ilé Àkókó náà ti pè mí yẹn o. Wọ́n láwọn kan ti dìde wọ́n ti fi ìrù ẹkùn gbá àwọn èèyàn ń bẹ̀ pé wọ́n ní wọ́n ń ta fọ́ọ̀mù fún wọn 5,000. Wọ́n ń ta fọ́ọ̀mù fún wọn. Èmi ò láṣìírí o. Mo dẹ̀ ti sọ fẹ́ ni yẹ pé irọ́ ni Ìgbòho rán anybody. Ìgbòho ta fọ́ọ̀mù o. Ọba ilé Àkókó bó ti ní ọdún kẹ́yìn mo ní kó pè mí lórí WhatsApp. Tó bá yẹ kó pè mí lórí WhatsApp ń sí ni mbà gbé tí gbogbo àgbáyé ìbá máa gbọ́. Ẹ lè wọ aṣọ àbùkù fún ìrù ẹkùn because ìrù ẹkùn belong to all of us. That is what Sunday Igboho said. Kò ta fọ́ọ̀mù ó dẹ̀ pariwo síta tó ṣe fídíò ẹ̀. Bẹ́ẹ̀ nìyẹn kan bá ń gbowó lọ́wọ́ yín ẹ ti mọ̀ pé àwọn ara àwọn ọmọ ogun 5 million ní ṣe gbọ́ mi tó bá ní wọ́n tẹ̀ ní wọ́n ń ta fọ́ọ̀mù mí ń dẹ̀ mọ́ bí tó ti rí fọ́ọ̀mù torí Ìgbòho ò gbé fọ́ọ̀mù síta wọ́n ní wọ́n ń ta fọ́ọ̀mù wẹ́wẹ́ kọ̀ọ̀sà abẹ́ ẹ̀ gbọ́ mi bí ọmọ Adéyẹmọ ò dẹ̀ gbé fọ́ọ̀mù síta you are welcome ìyá mi kó yé yín dáadáa o àwa ò ta fọ́ọ̀mù ìrù ẹ kò jáde síta o di ó létí tí àwọn aláṣẹ ìrù ẹkùn ń ṣe lọ́wọ́ òun náà ni NIN náà ní kí a submit ó dẹ̀ ní ọwọ́ àwọn tó ń submit ẹ̀ fún àwọn tó ti ń bá Ìgbòho bọ̀ láti 2019 team ní Èkìtì l'Oǹdó l'Ọ̀ṣun ní Ọ̀yọ́ ní Ògùn ní Èkó tó fi dé Kogi àti Kwara ẹ rí i pé tí n bá ṣe program nígbà kan mo máa ń dá orúkọ wọn káàkiri àwọn tí a yàn tí wọ́n yàn gẹ́gẹ́ bí aṣojú Ìgbòho ní state kọ̀ọ̀kan nìyẹn authentic NIN náà dẹ̀ nìkan máa gbà ìrù ẹ kò ta fọ́ọ̀mù o ẹ mọ́ fojopòjo ìrù ẹkùn o ìrù ẹkùn ń ṣe OPC ó yàtọ̀ síra wọn o ìrù ẹkùn ó ṣe alájẹbánu bíi OPC Gani o ṣé ẹ gbọ́ mi ẹ wo ìrù ẹkùn dáadáa o àwọn èyí ṣe ọmọ tí bàbá wọn ń jí ewúrẹ́ gbé o ní ọdẹ òmu o ṣé ẹ gbọ́ mi ìrù ẹkùn ń ṣe àwọn ọmọ olè tó jẹ́ pé ẹ̀jẹ̀ olè ló ń bẹ lára wọn o kò sẹ́ni tó lè sọ pé Ìgbòho gan máa ń sọ á ní bàbá mi ò kọ́ lérí ṣùgbọ́n bàbá mi ní agbára wọ́n dẹ̀ mọ̀ àwa lọ sí Ìgbòho dáadáa pé lágbolé Aládìkún is a popular compound adá títí wa mọ̀ kì í ṣọmọ ojú ọ̀rọ̀ lárí tí ń pọ̀ lánìyọrùn tẹ́ bá rí gbogbo fámìlì wọn àwọn òun ṣe oníhàn àwọn òun jàdùn tí ò tọ́ ti sí wọn Sunday Igboho dẹ̀ hijack ìrù ẹkùn lọ́wọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àtàwọn ọba ilẹ̀ Yorùbá náà pè sáárín ó yá lọ fún wa lórúkọ kan tá a máa lọ pìrìsẹ́ǹtì
tó máa dọbẹ̀ tá a dúró gẹ́gẹ́ bí ààbò fúnlẹ̀ Yorùbá kò dàbí OPC tí Gani ajáàkì lọ́wọ́ àwọn bàbá wa tó bà ìran àti ìṣerere OPC jẹ́. Ẹ jẹ́ kó jọ máa yé wa o. Ìdòwú Ìgbòho you are welcome. Ẹ jẹ́ kó máa yé wa. Irú ẹkùn ò gba owó lọ́wọ́ ẹnikẹ́ni o. Ṣé ẹ gbọ́ mi? Ohun tí wọn ò bá ní ká ṣe tẹni bá ṣe ẹ ṣáà jẹ́ kémi ọmọ ẹnu tèmi ò bò. Àṣírí ò bò lẹ́nu aláyò. Bẹ́ẹ̀ni ẹ ṣe pè mí ní àkókò ọba ilé àkókò mo dẹ̀ ti sọ fún mi pé àwọn tó ń gbowó lọ́wọ́ yín Ìgbòho ràn wọ́n fẹ́ gbà yín ni. Ẹ dẹ̀ wádìí dáadáa kó má lọ jẹ́ pé àwọn ọmọ OPC Gani. Ṣé ẹ gbọ́ mi? Ojú ò ní tì wá o, ara ò ní ní wá, ọkàn wa balẹ̀, àwa la máa borí ogogo ò ní borí wa o. Elédùmarè ọba lónìí ọba lánàá á fún wa ní ìṣẹ́gun lórí àwọn Fúlàní láṣẹ Olódùmarè. Ẹ̀yin abiyamọ ẹ fọkànbalẹ̀ o, ẹ fọkànbalẹ̀. Àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé, àṣírí ẹ̀mí àtẹ̀yìn ò ní tú. Lálàáfíà lọ́mọ Adéyẹmọ wà o. Ẹ ṣé gan, ó dàárọ̀.